èèyàn gbọ́dọ̀ fi sẹ́nu. Tá bá kàn ní ká fi sẹ́nu ká dákẹ́, a kàn ń tanra wa. Ẹ jẹ́ kí n bá eléyìí yẹ̀yẹ́ eléyìí la fẹ́ ṣe lálẹ́ yìí. Torí nǹkan tí mo ṣe pé yẹ̀yẹ́ ni pé ṣé pé nǹkan bí pé mi ì tí ì rí irú ẹ̀ rí, mi ì tí ì gbọ́ rí nígbà tí mo ti délé ayé. Àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, àwọn ọ̀rọ̀ pálapàla, àwọn ọ̀rọ̀ àrìndì, òun ni mo fẹ́ sọ. Tá gbọ́ tí wọ́n ń rìndì sọ. Àwọn àrìndì tó ń ẹ jẹ́ kí n fún yín. A gbọ́dọ̀ ná sí orí afẹ́fẹ́ kẹ́yìn náà kí ẹ bá wa dá sí. Tó bá pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ láyé. Nǹkan ń bẹ o. Nǹkan tá rí gbọ́. Allegedly. Lọ́ bá ní pẹ́pẹ́ sí o. Pé kábíyèsí bó ṣe dé pé kábíyèsí ò sí láràndì. Oríṣiríṣi. Wọ́n ní bí kábíyèsí dé, lórí àwọn asùnkún lọ bá kábíyèsí níṣẹ́ mọ́. Kábíyèsí òun wà ọmọ òun ò rí o, òun ò ṣe o, òun ò mọ̀. Wọ́n ní kábíyèsí ní irú ọ̀rọ̀ kọ́rọ̀ wò lè níbo ló gbá àwọn ọmọ ẹ̀ sí tó rí. Ó ní wọ́n ṣàìdédé ni. Wọ́n ní bàbá Nasiru wá sáàfin. Wọ́n ní bó ṣe wá sáàfin o, òun àti ó gbé babaláwo kan dání. Wọ́n ní bó ṣe dé sí chamber Mariam nìyẹn. Wọ́n ní ó ní nǹkan tó ń rí mọ́ nìyẹn. Pé ìṣe lòun dẹ̀ sùn lọ. Pé wọ́n béèrè fún ọmọ pé òun á gbé àwọn ọmọ yẹn. Ó ní ó tán bóun ṣe sùn lọ nìyẹn. Pé òun mọ̀ bí tóun wá wà mọ́. Ní òun ò wá rà àwọn méjèèjì wọ́n ti gbé. Wọ́n ní bàbá Nasiru àti babaláwo wọ́n ti gbé àwọn ọmọ lọ. Wọ́n ní kábíyèsí ní irú ọ̀rọ̀ àpawò nìyẹn. Bàbá Nasiru wọnú ààfin òun. Ó dẹ̀ gbé àwọn ọmọ lọ. Ó ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní kó lọ pé àwọn ọlọ́pàá ibikíbi tó bá mọ̀ tí bàbá Nasiru lè wà kán wá lọ kó lọ gbé àwọn ọmọ yẹn wá. Kó dẹ̀ mú bàbá Nasiru. Pé nǹkan tóun lè sọ mọ́ nìyẹn. Wọ́n ní bí ó ṣe lọ mú àwọn DSS nìyẹn. Ọlọ́run ló mọ ibi tí bàbá Nasiru ń gbé tán ní wọ́n wá bàbá Nasiru lọ́pọ̀ láwọn DSS. Wọ́n ní wọ́n dé ilé bàbá Nasiru. Wọ́n nígbà tó débẹ̀ pé wọ́n wá ní àṣé bàbá Nasiru ti rí nínú ilé bàbá Nasiru gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ló ti lọ ti àwọn ọmọ yẹn mọ́nú yàrá kan. Ó ti lọ́ọ̀kẹ́ nínú ilé ẹ̀. Àwọn bí ilé ẹ̀ ṣe rí wọ́n ṣàníwò yàrá kan wọ́n ti àwọn ọmọ yẹn. Wọ́n ní kò pẹ́ ó ti wọ̀n pé òun dúró de ogun pé wọ́n máa wá òun wá. Mariam yìí máa wá òun wá sí ilé òun. Ó ní báwọn DSS wọ́n báyìí káṣọ báyìí káwòdì náà sọ fún bàbá Nasiru bó làwọn wọ́n ló wá sáàfin gbá àwọn ọmọ. Ó lóun ò gbá àwọn ọmọ o. Ó lóun gbá àwọn bí bóde ti rí àwọn ọmọ. Ó ní kán sáàṣì ilé òun. Wọ́n ní kí irú túmọ̀ ilé. Wọ́n ní Mariam pakòrò ti pé kó bá òun gbá àwọn ọmọ. Ó ní ìwọ kéré sí nọ́mbà. Ṣé ìwọ tó sá kúrò nílé tí èmi fẹ́ ẹ ní ṣùlọ́kà ó sá kúrò nínú ilé fún mi. The next wọ́n gba ìyàwó mi wọ́n ní òun ló ń fẹ́ ọba kan ní Ilé Ifẹ̀. Ṣé o mọ̀ jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo nǹkan kí nǹkan tó bá yà tó bá dì òun gbogbo àwọn ọmọ tó bá bí ń bẹ̀ pé ọmọ òun ni. Òun dúró de irú ọjọ́ òní òun dúró de irú àsìkò báyìí kó bímọ. Tó bá ti bó ṣe kúrò nínú ilé mi ó ní gbogbo ọmọ tó bá ti bí gbogbo nǹkan kí nǹkan tó bá ní pé òun lòun ni àga ọmọ òun. Ó ní torí owó orí òun wà lórí ẹ̀. Òun ò tí gbà òun ò tí yànda ẹ̀ ó sá kúrò nílé. Anything tó bá dà pé òun lòun ni. Bóyá culture wọn dẹ̀ nìyẹn ní ìlú Ìgbìrà o. Torí àwọn kan náà máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n láwọn Igbo náà máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní tó bá bímọ sí ọ̀dọ̀ ọkùnrin yẹn tó ìyàwó ẹ̀ sá kúrò nílé tó bá lọ bímọ bọ̀ pé gbogbo àwọn ọmọ tó ń bí ń bẹ̀ ìlú àwọn Igbo yẹn wọ́n ní gbogbo ọmọ tó bá bí ń bẹ̀ ẹni tó ọkọ tó fi ilẹ̀ láàárọ̀ ẹ̀ òun ló lọ àwọn ẹ̀. Torí sí ìtò jẹ́ pé owó orí òun wà lórí ìyàwó ẹ̀ ìyẹn ìyá Nasiru. Ìyá Nasiru kẹ̀dẹ̀ rí pé kó má pọ̀ òun ní ìyàwó òun mọ́ torí òun ò fẹ́ wọn ti lọ fẹ́ lòun. Ìyẹn ní owó orí tó ó wà lórí ẹ̀ torí mi kọ̀ ẹ́. So wọ́n ní nǹkan tí bàbá Nasiru sì torí ẹ̀ lọ síbẹ̀ lọ gbá àwọn ọmọ yẹn.
èmi ò dẹ̀ wá mọ̀, ó dẹ̀ ní lọ́ọ̀kì pé kábíyèsí ò wá sí ilé ní táìmù yẹn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, bóyá àwọn méjèèjì bá mú nǹkan lẹ̀ àti kábíyèsí àti bàbá Násírù ní ààfin. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní tòkú ọ̀rọ̀ nílé bàbá Násírù àtàwọn DSS. Wọ́n láwọn DSS. Wọ́n ní Mariam ní kọ́ bá ń wá ọmọ òun, ilé ọmọ wà nílé kóun ló gbé òun àtàwọn bàbá aláwẹ̀. Wọ́n ní bàbá Násírù kò sí kọ̀kọ̀ sọ́mọ nínú ilé òun kọ́ ló ń gbé. Wọ́n ní ìwọ kọ́ ló gbé àwọn ọmọ tí ṣé bàbá aláwọ̀ náà lè wá gbọ́ ọmọ. Wọn ò wá mọ ibi tí bàbá aláwọ̀ kúkú wà, bàbá Násírù náà wá tó wá gbé ọmọ at the end of the day. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sáṣe gbogbo nílé pátá. Wọ́n ló wá ku yàrá kọ̀ọ̀kan ní yàrá ìpín kan ṣì. Bàbá Násírù ní ṣe yàrá tòun. Kí ni tí yín pẹ̀lú kóun ṣí yàrá bá ṣe fẹ́ commando nínú ilé òun kóun wá ṣí yàrá. Wọ́n ní kàn ṣí, wọ́n fẹ́ sáṣe gbogbo everything. Pé bóyá àwọn ọmọ yẹn wà bó ṣe àwọn ọmọ wa jẹ́ gẹ́gẹ́ bí ẹrù tóun máa dì sínú ilé tóun ní ṣe kìnnì. Wọ́n ní báwọn pípù yẹn ṣe wá, àwọn ọlọ́pàá wá sọ pé àwọn DSS pé bàbá Násírù kó respect rẹ̀ torí wọ́n máa charge case sí kidnapping kìíní. Wọ́n ní odò á kidnap àwọn ọmọ ọlọ́mọ, ìwọ dẹ̀ kọ́ ló ní. Wọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn law tó báǹdì sí pé téèyàn kàn déédéé gbé ọmọ ọlọ́mọ sálọ. Wọ́n ní criminal offence àti kidnapping offence náà máa charges. Wọ́n ní bẹ́rù ṣe bàbá Násírù tó ya sílẹ̀kùn yẹn fún wọn. Tán rí àwọn ọmọ yìí níbẹ̀ tó tẹ́ wọn sí. Wọ́n ní Mariam pariwo pé bàbá Násírù ìkà ni ẹ́ tó fẹ́ lọ pa àwọn lọ́mọ tó wá àtẹ̀kọ́ tó ti gbá àwọn ọmọ ó wá táwọn ọmọ òun mọ́nú yàrá kan ó wá ṣe kínní. Wọ́n ní bọ́n ṣe kí ọmọ mọ́lẹ̀ nìyẹn. Wọ́n wá gbé ọmọ padà sí ààfin àwọn DSS àti kábíyèsí. Wọ́n wá lọ bá àti Naomi àti Mariam àtàwọn ìbejì. Wọ́n padà sáàfin. Ẹ̀yin èèyàn lọ́rọ̀ pálapàla ọ̀rọ̀ àrìndì ọ̀rọ̀ tó kì í báyàn gbọ́. Ẹ máa wo báwọn àgbàlagbà ṣe ń ṣe rádaràda. Ṣé irú Mariam yẹn? Irú bàbá Násírù tún sọ pé nǹkan ìwọ kọ́ ló lọ́mọ. Despite pé bóyá religion àbí kí ló máa ń ṣe, bóyá culture wọn ni pé ẹni ọmọbìnrin tó bá ti kúrò nílé ọkọ, ẹni ọmọ tó bá lọ bí tí ò tẹ̀ sí san tó wù ẹ́ yìí wà lórí obìnrin yẹn, ìwọ ló làwọn ọmọ. Irú abomination jẹ́ ẹlẹ́jẹ̀ wá tún claim pé ìwọ ló ní culture burúkú nìyẹn. At the end of the day, kábíyèsí fúnra wọn tán lọ gbé ìyàwó níyàwó. Nígbà kan ti gbé ọmọ, wọ́n yìí ṣe investigation àwọn ọmọ. Bẹ́ẹ̀ ṣe investigation àwọn ọmọ tóbi ti pé 2 years. Ìyẹn tó bá ti ju 2 years. Ọmọ Ashley ìyẹn náà ti pé 2 years. Àbí tó bá ti pé 2 years. Kí là ń sọ? Ẹ jọ nítorí ọ̀tọ̀ ìmọ̀ ìṣẹ́ pé àwọn ọ̀rọ̀ yìí, àwọn ọ̀rọ̀ tó lè rùn yàn nú tọrọ ọ̀rọ̀ tí ó yẹ kéèyàn tiẹ̀ máa dá mí ìfẹ́ ṣe. Bẹ̀tì mo ní jẹ́ kí n pa àwọn èèyàn mi lẹ́rìn. Kẹ́ tún gbọ́ nǹkan tó ayé ń sọ. Tó ń sọ láyé, gbogbo ayé yìí kún fún oríṣiríṣi pálapàla. Gbogbo àwọn èèyàn tó wà nínú ẹ̀, àwọn náà sọ ṣe pálapàla. Torí Bíbélì sọ pé gbogbo nǹkan tí Ọlọ́run dá pé dáradára ni. Pé táwọn èèyàn lákan tọ̀ ní gbogbo upside down. Ẹjọ́ ń bẹ lọ́run. Ẹ̀yin èèyàn mi, máa ní kí gbé sétí gbọ́yàn kí update yín kẹ́ lè mọ bó ṣe ń lọ. Kábíyèsí, wọ́n ní ọ̀rọ̀ kábíyèsí àti Mariam kò ṣeé gbé mì kò ṣeé tú dànù. Ṣé ọ̀rọ̀ ni à ń gbọ́ yìí? Ṣé gbogbo nǹkan tó ti escalate sí gbogbo ayé ṣé yẹn wá ní nǹkan téèyàn lè máa fọwọ́ bò? Abomination ni abomination. Nǹkan ìwọ ni nǹkan ìwọ. Àwa kọ́ la sọ ọ́. A gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì tó bá fọ́n fèrè yẹn sí íńtánẹ́ẹ̀tì a wò ní gbọ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Torí àmọ́ ṣe ní ẹyẹ kí n gbé sétí gbọ̀ wá. Kẹ́yìn náà kẹ́ bá mi gbà yẹ̀ wò. Kẹ́ bá mi dá sọ̀rọ̀ yìí. Nǹkan ń bẹ láyé. Ẹ ṣé gan Ọlọ́run adájú lórí ẹ̀yin onílàákàyè. Ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jẹ, ẹ̀yin èèyàn mi tó gbayì. Ẹ̀yin èèyàn mi tí kò ní pa títí ayérayé. Ọwọ́ tẹ fi ń ṣe subscription tẹ́ ẹ̀ bá mi tọwọ́ bọ àwọn share tẹ́ fi bá mi share tẹ́ fi bá mi subscribe. Ọwọ́ náà ò ní rọ. Nǹkan rí lẹ máa gbé ṣe títí ọjọ́ ayé yín. Lágbára Kristi Jésù, ààbò Ọlọ́run adájú lórí gbogbo wa. Jésù Kristi Olúwa wa. Àmín.